How would I not fall in love with you? How would I not give myself to you? How would I not make myself available? Tell me, how would I not give my heart and my body to you? The taste of your kiss, the kiss from your lips, your magical touch, your tender couch. You're all I need, you're all that I want, all that I feel. Ìdùnnú mi ni. Lójoojúmọ́ ni mo fi ń dunnú, lójoojúmọ́ mà ni mo fi ń ronú, lójoojúmọ́, lójoojúmọ́. Can this love be true? Lójoojúmọ́ ni mo fi ń dunnú, lójoojúmọ́ mà ni mo fi ń ronú, lójoojúmọ́, lójoojúmọ́. Can this love be true? Hey, Koriko, hey, Koriko, hey, Koriko, bale, bale, Koriko, fono wa, Koriko. Something is working on my brain. Can't help myself, I'm going insane. Late night I hear you calling my name. Follow me, Koriko. Taste of your kiss, the kiss from your lips, the magical touch is all that I need. Is all that I need. Can this wonderful Risola ni sir. Risola. Ó dẹ̀ Risola ni o. Ilé ọlá ló wà yẹn. Yes. Níbo ló ti wá? Ìlú wo ló ti wá? Ọ̀ṣun state ni sir. Ọ̀ṣun. Níbo lọ́ṣun? Òṣogbo ti sir. Aya mi, yọ ìgbòlójú kó rójú mi káà náà rójú ẹ̀, àbí? Mọ́ ọmọ tó rẹwà ní gbogbo wàlẹ̀ ẹgbẹ́ pretty. Àbí o, ìyàwó mi máa. Lẹ́wọ̀. Jẹ́ kí n rí ẹ. Jẹ́ kí n rí ẹ. Ìwọ kan má ṣe yọnu. Má ṣe yọnu tó kù. Jẹ́ kí n rí ẹ. Dàgbé. Bí obìnrin ṣe pọ̀ tó nínú ìlú yìí, ó wá rí ọmọ tó pé ní ọmọ láti mú wálé ó jẹ́ àbírùn ọmọ, àbí? Gbọ́ná, kí ló fẹ́ kí àwọn fámìlì bàbá ẹ̀ máa sọ sí mi lára náà? Àbí kí ló fẹ́ kí àwọn ọ̀rẹ́ mi máa sọ sí mi lára ń gbòòrò? Ẹ wo mọ́ mi, kò sẹ́ni tó máa ti sùn ní. Ọlọ́run ọba nìkan lọ́ba tó mọ̀ọ́lá. Mọ́ mi, ṣé kìí ṣe àwọn obìnrin tó pọ̀ ń tà ń sìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dìgbòlugi ni wọ́n? Ṣé bẹ́yìn náà mọ̀ pé dìgbòlugi ajá ni ò jẹ́ ká máa já tó dáa? Mọ́ ẹ jọ̀ọ́, ṣe bẹ́ẹ̀ rántí nǹkan tí èyí tó pe rẹ̀ ní ti fẹ́ yẹn fojú mi rí kọ́lọ́run tó yọ mí lọ́wọ́ ẹ̀. Ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni mọ́ ẹ bá mi fara mọ́. Ṣọ́ọ̀dì kan ṣe ní ojú ẹ̀mí mi ló ṣe máa fi abirùn wálé. Wọ́n ní igi gangan náà má gùn ní lójú, òkèrè lèèyàn ti ń wò. Ìka tó bá dẹ̀ tọ́ báyìí, ó lèèyàn fi ń romú. Ṣọ́rọ̀ mi ti yẹ. Mọ́ mi, Ọlọ́run ọba tó dá yín ló dóhùn náà. Ṣé bẹ́yìn náà mọ̀ pé ẹ̀yin àmọ́ kì í ṣe léègbé?
dídà ló dá tí ìgbín fi dẹ́yìn àmù mom kò wọ́ ọmọ yẹn náà kò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ló kàn dá bẹ́ẹ̀. Mommy, I love her too much please. ṣé ẹni tó wẹ̀ láti fẹ́ nìyẹn. Yes. ẹni tó fẹ́ fẹ́ nìyẹn ó dà kó burú. Mom, wait, mommy. Well, it's good to see you. Hello. ṣọ́ọ̀bù àlejò kí lorúkọ ẹ̀? Rèsọ́lá. wo ó tí níbi tó máa ṣẹrù ká o ó dẹ̀ sí ìdẹ́ni tó fẹ́ fẹ́ àbíkú ẹ tó lè fẹ́ ṣayọ òṣàkó ni ó máa ló máa padà ni kì í dẹ̀ ṣe lé ọmọ mi ló máa padà sí ṣọ́ọ̀bù mi ti yẹ. Kí ló dé ìwọ obìnrin kí ni problem ó tún ti dé nìyẹn o ó ti gbéṣẹ́ dé nìyẹn o àwọn ọmọ ríra wọn náà fẹ́ràn ó dẹ̀ mú wálé bẹ́ẹ̀ tó ń fẹ́ yẹn kí ni tiẹ̀ báyìí sí. ṣé ẹ ríran ni ṣùgbọ́n tójú ojú òdò ẹ̀yìn ṣé bẹ́ẹ̀ ń lajúlẹ̀ ẹ wò kọ́tọ́ ọmọ yín gbé wálé. torí pé mi ò fọ́ lójú mi ì dẹ̀ ń ṣàbírun ṣọ́ọ̀ mi ti yẹ mi ń ṣàbírun o kí ló dé fi mí sílẹ̀ wo arábìnrin wojú mi dáadáa mo tẹ́ ti gbàgbé pé ò lójú ṣùgbọ́n tójú ẹ̀ bá fọ́ etí ẹ̀ ò di ṣọ́ọ̀ mi ti yẹ kó o lẹ etí ẹ̀ sílẹ̀ kó o gbọ́ mi dáadáa ó tí níbi tó fẹ́ sẹ̀rù ẹ̀ ká o á bẹ́tà fún ẹ kó o bọ́ síta kó o lọ wá àbírùn bíi tiẹ̀ afọ́jú bíi tiẹ̀ kó o lọ fẹ́ kì í ṣọmọ tèmi ló máa fẹ́ ṣọlí tí bàbá ẹ̀ bá gbà èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò gbà ṣọlá mi ti yẹ. lójoojúmọ́ can this love be true lójoojúmọ́ ni mo fi ń dunnú. wo arábìnrin wojú mi dáadáa mo tẹ́ ti gbàgbé pé ò lójú. nígbà tí ó lójú ńkọ́ ṣé ilé fẹ́ bá mi fẹ́ ni. ṣùgbọ́n tójú ẹ̀ bá fọ́ etí ẹ̀ ò di. kí lẹ tún fẹ́ sọ ẹ ti sọ wọ́ọ̀sì náà ẹ ń bọ́ ọmọ ọlọ́mọ láfọ́jú ṣé ìlú ọlọ́run tẹ̀ dá ni. ṣọ́ra mi ti yẹ kó o lẹ etí ẹ̀ sílẹ̀ kó o gbọ́ mi dáadáa ó tí níbi tó fẹ́ sẹ̀rù ẹ̀ ká o á bẹ́tà fún ẹ kó o bọ́ síta kó o lọ wá àbírùn bíi tiẹ̀ afọ́jú bíi tiẹ̀ kó o lọ fẹ́ kì í ṣọmọ tèmi ló máa fẹ́. No, never, Mom, it's me you're hurting. Rìnsọ́lá ò dáhùn gbogbo nǹkan tí mo ń bẹ̀ sọ. You're not talking to me. Rìnsọ́lá. Koríko fọ̀nà wá koríko. Something is working on my brain. Can't help myself, I'm going insane. Late night I hear you calling my name. Fọ̀nà mi koríko. Taste of your kiss, the kiss from your lips, the magical touch is all that I need. Is all. Hello. Ṣé mo wà okay? Tó bá tiẹ̀ sọ, ṣé bébí gan ríra? My dear, bá mi kó ilé sínú ilé tí. Ọmọ bọ́yì ń lọ nìyẹn, o get. Níbo ló dà? Níbo ló ń lọ? Kí ni ìtumọ̀ question yẹn sí? Ṣé bí mo ṣe béèrè yẹn ò tún dá? Ń pé ibo ló dà o, ibi tó ń lọ. Ok. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ọ̀rẹ́ mi kan ṣẹ̀ ti Malaysia dé. Wọ́n dẹ̀ ṣe dé yẹn wọ́n pè mí. Wọ́n ní kí a jọ pàdé níbì kan lé ní kájọ ṣayé ká mú bí ìgò mélòó kan bàbá dẹ̀ ti kúrò ńbẹ̀ ká gbà sí club. Ìyẹn túmọ̀ pé ò wálé lálẹ́ yìí nìyẹn o. Kí ni mo bọ́ wá ṣe ń lé lálẹ́ ṣe bá lẹ́ni club a máa gbá mọ́jú ni. jọ náà kí ló máa ṣe é nu ṣé o kàn lè jókòó sí ilé ẹ ni ṣé gbogbo ilé tiẹ̀ kò kí n ta ẹ̀ ń dín ni o kàn lè jókòó báyìí kí mi àti ẹjẹ wà ká máa wojú ara wa. Johnson gbà tó ní pé kí n jókòó kájọ máa wojú ara wa ẹ kí la fẹ́ máa wojú ara wa fún ojú ẹ̀ tí mo ti ń wò látànà kó tó dé ni tí n bá tún dé lọ́la a tún máa wojú ara wa in fact gan kò yẹ kí n wojú ṣe.
kí o yẹ kí n wojú ṣe. ṣojú tèmi lójú wúṣe yẹn. wo kò sọ̀rọ̀ ní gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí yẹ kí n lọ ṣàyè mi ṣé tí gbọ́. ṣùgbọ́n pé nígbà tí mo fẹ́ fẹ́ ó ṣàwọn ìlérí kan fún mi ó promise mi láwọn nǹkan kan jọ mo fẹ́ bẹ̀ wá jókòó báyìí kájọ máa wojú ara wa kájọ máa ṣe déńdé má jáde lé ni. kí mi jókòó tiẹ̀ lé láì ṣàárẹ̀ wọ́n náà gbọ́ nǹkan tó ń sọ náà ó kì í sìn téèyàn bá tún struggle lọ́sìn kéèyàn mú wálé fún yín ẹ̀yin náà lè máa complain kí ló ń ṣe náà tí ò ní tẹ́ lọ́rùn ni. ṣùgbọ́n tó bá ṣàyẹ̀ kó tó jókòó sílé ni má gbé níbẹ̀ lẹ́ni má bọ́ àkọ́kọ́ tí ì máa jẹ ọ̀wá lílé ní jẹ́kẹ́ bí pa mí má wọlé wá jókòó kájọ máa ṣe kájọ máa wojú ara wa. ó dà pọ̀ sick ó gbádùn àbí ó kúrò lọ́nà fún mi. wọ́n dà sí mi lẹ́hùn. tí wọ́n bá bí ẹ̀rí tí n bá dé láàárọ̀ ọ̀la ṣé mo pé màá ti wà ọ̀rá ẹ̀ màá ti yó kí n bá oúnjẹ tó ń gbóná especially pepper soup aláta gbọ́dọ̀ bá láàárọ̀ ọ̀la. oúnjẹ. kí ni mo ṣe fórí tí ò jẹ́ ń gbé jẹ́? kí ni mo ṣe fáyàn mọ́ tí ò yan nǹkan tó dáa fún mi? ìwọ Ọlọ́run, kí ni mo ṣe fún ẹ tó dá mi báyìí? tó bá jẹ́ṣẹ̀ mi ni àbí táwọn òbí mi, ó dẹ̀ dáríjì wá. àmọ́ tó bá jẹ́ yàn ló ṣe mí báyìí, jẹ́ kó náà jèrè iṣẹ́ owó ẹ̀. kó jèrè iṣẹ́ owó ẹ̀. Mami. Báwo ni? Àmàlà mọ́rò, ẹ̀fọ́, àtẹ̀já. Ṣé kí n gbé wá síbí ni? Àdúrà wa jẹ ní dáínì. Mami mi ò jẹun. Ẹ jẹun lọ́wọ́ ni. Mi kàn lápẹ́tàìtì. O ṣe lápẹ́tàìtì. Tó máa kúrò nílé láàárọ̀. O show happiness, inú ẹ̀ ń dùn. Nígbà tó dé nísìn, mú ìdú ẹ̀kan rẹ̀ wẹ̀ sí. Ṣé o sì? Kí ló ṣẹlẹ̀? Mami mi, ó rẹ̀ mí, stress yẹn kò ní. Ṣé kí n bẹ ṣe sí dining table tó bá ti ṣetán kó wá jẹ? Ẹ ṣé mọ̀. Ó dà mo ti bọ̀. Kókó tó bá ti ṣetán kó wá jẹ, ṣó ti bọ̀? Ẹ ṣé mọ̀. Mami, mo mọ̀ pé ẹ ti lọ. Ẹ ṣàfẹ́ mọ nǹkan tó ṣe mí ṣá. Ìyà jẹ mí lédi bá mi. Ìyà jẹ mí mo jìyà. Kí ló ṣe? Mami, Kí ló dé ọkọ? ìyá Rédé lọ́mọ wo lè fà fọ́jú. Ó sọ jáde lẹ́nu fún ẹ. Wọ́n sọ fún mi ni màmí, wọ́n sọ lẹ́yìn mi. Wọ́n sọ fún mi ni. Ó sọ fún ẹ. Wọ́n á máa wò lè fẹ́ àfọ́jú màmí. Màmí ta là ń ṣe. Tí mo fi dàgbà tó yìí mi ò rí yín rí. Màmí. Kí ni wọ́n ṣe fún Ọlọ́run náà ni wọ́n ṣe? Ìyá yìí má dájú. Ìyá yìí má dájú. Ó sọ ṣánpọ́nná bẹ́ẹ̀ fún ẹ. Ọkọ mi, fọkàn ẹ balẹ̀. Sórí èmi fúnra mi máa pe Rédé, máa bá sọ̀rọ̀. Ṣé bí Rédé rí ẹ? Ṣé bó rí ẹ tẹ́lẹ̀ kó tó wà gírí lọ́kàn ẹ̀ pọ̀ máa fẹ́ ẹ? Ìyá ẹ ló máa sọ bẹ́ẹ̀ màmí. Tó bá jẹ bẹ́ẹ̀ má sunkún. Àní o má sunkún. Èmi tí n bá kúrò ń bẹ́ sìn, máa lọ pè é. Máa lọ pè é. Nígbà tí n bá pè é, máa bá sọ̀rọ̀. Mami ta là ń ṣe, ẹ wò mí. Ẹ wò mí. Ìrẹ́dé, ìwọ fẹ́ kọ̀rọ̀ sí mi lẹ́nu. Àjẹbí tí bá kọ̀rọ̀ sáwọn òbí tèmi lẹ́nu torí pé mi ò kọ̀rọ̀ sí wọn lẹ́nu. Kí ló máa bẹ sọ tó ní kọ̀rọ̀ sí mi lẹ́nu? Mi ò lè gbọ́. Mo mọ̀ kó tẹ́ sọ ẹ̀ mo lè gbọ́ náà. Has there been any time tí a bá mi sọ̀rọ̀ tí mo kọ sí lẹ́nu rí? Mo ti wọ́n tí ó kọ́ ilé ìnáwó lọ́wọ́ yìí. Mo lè máa kọ́ now because mom, I'm an adult now.
Mo ti dàgbà mo ṣàwọn kékeré mọ́ náà. Ẹ̀gbọ́n tí èmi ni mo bí ẹ. Èmi ni ìyá èmi ni mo bí ẹ. Yóò fún yín ní right láti decide gbogbo gbèsè ayé mi náà. Mom, this is somebody that I love so much and I've decided láti lo gbogbo gbèsè ayé mi tó kù pẹ̀lú ẹ̀. Even dáàdì kan fọwọ́ sí. Ìwọ àti dáàdì ẹ ti pàdé àkọ́kọ́ lé mi lórí. Àbí ẹ ti fi kọ́ ṣọ̀kan lé mi lórí. Jẹ́ kí wàá sọ kíní kan fún ẹ. Tí a bá sọ abẹ́bẹ́ sílẹ̀ ní gbàgbà, lórí ọ̀sẹ̀ lélẹ̀. Tí inú oṣù wájú ẹ bá di gbòòrò, nǹkan tí mo sọ lẹ́nu àwọn bẹ́ẹ̀ni yé pinnu mi padà. Mo lè bọ́ sí yín lẹ́nu. Mo love her. I love her. You cannot stop me. Ṣọ̀kan mo sọ mo tẹ̀ mọ́. Ṣọ̀kan mo sọ mo tẹ̀ mọ́. Èmi náà máa pọ̀ kì í ṣọ̀wọ́ kẹ́sọ̀rẹ́. Èmi ni mo bí ẹ. Ṣọ̀kan mi ni mo bí ẹ. Èmi ni mo bí ẹ. Mo tún kọ́ dàgbà jù. Mo ti gbọ́. Jẹ́ ká fi sí. Jẹ́ ká fi sí. Ikú ló lò. Níta pé. Jẹ́ ká fi sí. I love her. And you stop me. Ìrèdè ṣe bẹ́ẹ̀ kò pè mí mọ́. Ìrèdè ò wá mi mọ́. Ìrèdè ò tún gbọ́ aago mi. Ìrèdè ò máa ṣèlérí fún mi. Ìrèdè tó jẹ́ pé wọ́n ní ìdùnnú mi, ayọ̀ mi, ìmọ́lẹ̀ mi, ìfẹ́ mi. Ṣùgbọ́n láì tọ́jọ́, láì tóṣù, Ìrẹ̀mí ṣe bẹ́ẹ̀ ó pẹ̀yìn dà. Mọ́rìnsọ́lá, ire ò ní pẹ̀yìn dà lágbára Ọlọ́run. Ire ẹ̀kọ́ ló pẹ̀yìn dà tó lọ. Mi ì fẹ́ kó fi ìrònú àti ẹkún kó fi ṣe ara ẹ̀ léṣe. Ṣó ti gbọ́? Má ràrò ọkàn mọ́. Ṣó ti gbọ́? Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kó yí Ọlọ́run. Kó yí Ọlọ́run. Kò yí Ọlọ́run màmí. Ọlọ́run ti ń fi mí pa ilẹ̀kùn láti jọ́sẹ̀ ti bí mi. Ìgbà tó tún yẹ kí dùnú ní ẹ̀tún dénú ọ̀rọ̀ mi màmí. Ó tún gbọ́ ìkórè ewúro sí ìkórè ewúro eléyìí. Ó ti tó. Mọ́rin, ṣé ò ń gbọ́ mi? Tó o bá tiẹ̀ rí mi, mo fẹ́ kó o mọ nǹkan kan. Ṣé ò ń gbọ́ mi? Má ro àròkàn mọ́. Ṣé orí ìrédé tí wọ́n ń sọ yẹn? Kò ní dákú tí ara òbí ẹ̀ ó ṣẹ̀ sí Ọlọ́run. Ìrèdè bá ti máa ṣe bẹ́ẹ̀ fún mi, mọ́mí. Ìrèdè bá ti pa mí tí sàyè mi, he made me believe. Mọ́mí, Look, I hope he loved he gave me hope. Ó ti tó, má ro àròkàn mọ́. Sorry, when there is life, there is hope. Adùn ló sì ń gbẹ̀yìn ewúro láyé. Ṣó ti gbọ́? Do you believe? Do you believe? When you have life, you have hope. Ìrèdè bá ti máa wà ìwọ ọjà máa ń mi. Wọ́n ti máa wà ìwọ ọjà. Wọ́n ti máa wà ìwọ ọjà. Èmi lè kó wọ̀ Ẹ má bínú pé mo pè é gbẹ̀gbẹ̀jà mi. Ẹjọ́ tó lọ Ìrèdè àti bàbá ẹnìkẹ́ bá mi bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ o. Torí èmi ò rí ibi káyé sorúkọ jẹ́, kọ́run sorúkọ yàn. Kí Ìrèdè mú afọ́jú wá níyàwó kó sọ pé òun lòún fẹ́fẹ́ kí bàbá ẹ̀ dẹ̀ náwó sí. Ẹ ṣàánú mi, ẹ gbà mí o. Ẹ̀gbọ́n mi, gbogbo àlàyé tán ṣe kalẹ̀ mọ̀ pé kì í ṣe àjèjì sí mi o. Ẹ gbọ́, ṣé òótọ́ ni? Òótọ́ ni. Ṣùgbọ́n tí wò mọ̀ ni pé ẹni tó lè dá o lè kú. Ikú ara ni. Kí ló dé? Ẹ ó gé létí, ó fọ́ lójú, ó gé lọ́wọ́. Kékeré tí wá ń bẹ̀. Olóró rẹ̀ tó fẹ́ torí ẹ̀ mú wálé. Tí wá ojú pé ká fàdúrà sí wọn. Wọ́n aráyọ̀ bẹ́ẹ̀ o. Nǹkan bá dẹ̀ bẹ́ẹ̀ fóònù náà ló mú wá. Adult ni bó ṣe jókòó èrè lọ fẹ́ lẹ́yìn o. Ẹni tó bá wọn ló lè fẹ́ o. O lè dùn á dìde dúró ní pé dandan. Kí ló dé? Ó ti wá yé tẹ àtọ̀tún àtòsí ẹja náà sùúrù sí n tó wà nílẹ̀
sùúrù la máa fi ṣe àmọ́ ẹ̀gbọ́n mi ìdílé wo gan lẹ ti gbọ́ rí pé wọ́n máa bẹ̀rù wálé níyàwó tínú wọn ó sì dùn sí abirùn tó ipa fọ́jú tí ò lè wúlò fúnra ẹ̀ débi tó wúlò fara inú ilé àbẹ̀bí níbo lẹ ti gbọ́ rí. àti ẹ̀ lè fẹ́ bí irun náà bí wa èmi gẹ́gẹ́ bí ẹnìkan o mi ò ní gbà. Why is everybody talking like this? Ṣebí life mi ni mo dẹ̀ love ọmọ tá à ń sọ yìí kí ló kàn ó. sórí jẹ́ kí n sọ kinní kan fún ẹ sórí nǹkan tó gbé fún ẹ̀jẹ̀ yẹn wàá pọ̀ kì í ṣòtójú ẹ̀mí ló ṣe máa fẹ́ nǹkan tó bá gbà báyìí lájọ́ máa fi fún ò ní fẹ́ èmi ni mo bẹ́ẹ̀ sọ. ó rà ní gbogbo yín ẹ̀ka sẹ́ẹ̀sì nìkan mọ̀ tó wá lórí. ẹ wò mí ràn ní. abẹ́rẹ́ ayé mi lóde ṣáájú mi ogun ni ìrànlọ́wọ́ sí. ẹ kálẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa ní àṣálẹ́ yìí orí ètò yín Love and Life náà ni à ń kí yín káàbọ̀ sí èmi ọmọ yín Rìnsọ́lá Akíntúndé náà ló tún mú ètò yìí wá sí etí ìgbọ́ yín lọ́sẹ̀ yìí lórí rédíò amóhùnjíjì Orange 94.5 FM náà ni a ti ń kàn sí yín níbikíbi tí ẹ bá wà bá ẹ wá nǹkan fìdílé nítorí Rìnsọ́lá Akíntúndé tún ti gbé tòde o ẹ wá nǹkan fìdílé òkè ẹ máa gbádùn wa ẹ wò ẹ máa gbádùn gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ìtàn ni mo mú wá lálẹ́ yìí o ṣùgbọ́n kí n tó tẹnu bọ ìtàn náà mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín kí ló dé tí àwọn èèyàn ṣe máa ń tako olólùfẹ́ méjì tí wọ́n bá ti pinnu láti fẹ́ra wọn? Why do people stand in the way of love? yálà nípa ẹ̀yà ni níbo ló ti mọ̀ ọmọ ta ni ta ló bí ta ni bàbá ẹ̀ irú àwọn ìbéèrè wọ̀nyí náà máa ń sọ tó bá ti di pé olólùfẹ́ méjì fẹ́ fẹ́ra wọn kí nìdí? Why don't you want to give love a chance? ẹ tẹ́tí sí tàn yìí dáadáa o ọ̀dọ́mọkùnrin kan wà ó jẹ́ akíkanjú ọkùnrin tó sì níṣẹ́ gidi lọ́wọ́ ó dẹ̀ ti tún níyàwó ó ní ọ̀dọ́mọbìnrin kan náà akíkanjú obìnrin ni pẹ̀lú òun wà arẹwà obìnrin ni akíkanjú obìnrin sì ni pẹ̀lú ó dẹ̀ ti tú ẹni tó tó lọ́kọ àmọ́ bọ́mọbìnrin yìí ṣe rẹwà tó kọ́kọ́rọ́ kan lóbìnrin ajá jẹ́ o Elédùwà wá dáa pé abarapá ni ọmọbìnrin yìí níjọ́ tó ti bí kò ríran rí títí tó fi tú ẹni tó ń lọ́kọ ọ̀dọ́mọkùnrin yìí rí bẹ́ẹ̀ ó sì nífẹ̀ẹ́ rẹ̀. àmàdà wọn ti bẹ̀rẹ̀ prógrámù. èmi kò ṣe ń wọlé sí i. mo ń sáré bọ̀ kí n má bàa mú ìṣẹ́ ni. in fact ètò tí mò ń gbọ́ lálẹ́ yìí ó wà very touching gan. tálẹ̀ ọ̀rọ̀ jẹ́ nǹkan fúnra mi. ó mú lọlé lọ bá àwọn òbí ẹ̀ ní kété tí ìyá ọmọkùnrin náà fi ojú kan arábìnrin yìí ó ní láyé ọmọ òun ò lè fẹ́ abirùn ó ní kó lọ wá abirùn ẹgbẹ́ ẹ̀ tó máa fẹ́ ọ̀rọ̀ yìí dùn arábìnrin yìí gan-an ni ó jẹ́ ohun tó dá ọgbẹ́ ọkàn sí i lọ́kàn èmi mọ̀ pé níjọ́ tẹ̀ tí ń gbọ́ ètò yìí ẹ máa rò pé ká tiẹ̀ atọ́kùn ètò yìí ká bá sọ̀rọ̀ ká jọ sọ̀rọ̀ ẹ wò ìtàn tí ẹ gbọ́ lálẹ́ yìí ìtàn èmi Rìnsọ́lá ọmọ Akíntúndé ni èmi gangan lọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí látijọ́ tí a ti bí mi sí ilé ayé yìí mi ò fi ọjọ́ kan ríran rí o ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi kí ni kí n ṣe. hello. hello ẹ kálẹ̀ ẹjọ́ níbo lẹ ti pè wá. ẹ wo ohun tèmi ṣe pé ni pé mo kàn fẹ́ gbà yín lámọ̀ràn díẹ̀ ni sherman tí ẹ̀ ń sọ yẹn ibi ò bá ní kẹ́ gbé tiẹ̀ kúrò lọ́kàn kẹ́ fi sílẹ̀ ṣe rí àwọn ẹ̀dá òtún ọlọ́run àdẹ̀ṣe yóhùn náà máa ń pe ọlọ́run kan tó bá ti mú ló máa ń fi àwa ẹ̀dá ọwọ́ ẹ̀ ló máa ń fi wá rọ̀ ìgbàgbọ́ tèmi ni pé in tó ṣẹlẹ̀ sí yẹn náà kò ṣẹ̀yìn ọlọ́run bóun ṣe fẹ́ ṣe tiẹ̀ ló ṣe ṣe yẹn so mi ò bá ní kẹ́ fi sílẹ̀ ní agbára lọ́dọ̀ ọlọ́run bí ẹ ṣe mú gbogbo inú àwọn èèyàn dùn tẹ́yìn náà ń tò ilé àwọn ènìyàn tí àwọn èèyàn tó gbogbo nǹkan tó ti dàrú ẹ̀yin náà ń fi ètò yìí ẹ fi ń tún ayé àwọn ènìyàn ṣe láìpẹ́ láì jìnnà ọlọ́run á dùn ẹ̀yin náà nínú
ọkọ tó máa bá yín náà kalẹ̀ Ọlọ́run àjogún ẹ̀ fún yín. Tó bá dẹ̀ jẹ́ lè tó yẹ ń sọ pé ó lọ yìí náà ni Ọlọ́run ti ní lákọsílẹ̀ pé òun ló máa padà jẹ́ ọkọ yín. Kó tóbi jù fọ́lọ́run, Ọlọ́run á darí ẹ̀ padà wá. Yẹ̀mí ò bá ní pé kẹ́ gbé yẹn kúrò lọ́kàn. Ẹ mọ̀ pé tó yìí ẹ̀yin fúnra yín olùkọ́ni ní fún gbogbo àwọn ènìyàn tó ń gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá máa bá ètò yẹn bọ̀, ẹ bá change topic yẹn, kẹ́ bá fi nǹkan mi tó wà láìbílì sí. Àbó gbọ́ nǹkan tí ọmọ yìí ń sọ ṣá. Olúwa náà ṣe mí kú. Music tó bá mi kí lẹ̀ gbé yẹn sókè fún mi. Jẹ́ kó parí program lórí. Ó dàbí pé wà á tiẹ̀ stupid. Yóò gbàgbé yẹn sókè fún mi jọ. Pàṣẹ ọwọ́ yẹn jọ. Ẹ ṣé gan ni. Mo ti ṣó fún wọn ní signal musical break ni. But it's like ó ti yàn kan. Wọ́n yàn kan kẹ̀. Like seriously. Mr. Martins kò kí ló ṣẹlẹ̀? Wá kí ni gbogbo ọ́fíìsì tó ń bá mi pàfọ́ lórí program yẹn? Ṣé tó bá níṣòro kò yẹ kó fi ṣòro ẹ sílẹ̀ ni? Emotional feelings òun gbé wọnú iṣẹ́ fáwa. Kò wá professional now, ó dẹ̀ mọ̀. Kí ló ń ṣe ẹ́ now? Ẹ jọ̀ọ́ Mr. Martins, ẹ mọ̀ mi sọ̀rọ̀ yìí nítorí ara mi nìkan. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè wà tó máa wà in the same shoes tí mo wà yìí. Tó dẹ̀ máa bò mọ́ra. Kó má lọ dá nǹkan míì sí wọn lára ni, àbí kó má tiẹ̀ lọ gbóògùn jẹ ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí síta káwọn èèyàn lè fi kọ́gbọ́n. Kí tún ni lẹ́yìn ìfẹ́ kí tún ni kí ló tún kù? Ọkùnrin fiẹ́lẹ̀ ló ṣe fẹ́ para ẹ, ló ṣe fẹ́ bá ṣe jẹ́ fáwa. Ṣé o mọ̀ pé àwọn ọ̀gá mọ́nítọ̀ wa ni? Òkè ò fẹ́ kémi gba kúérì. Gbogbo èèyàn afọ́jú ẹ̀ ṣe láàánú lójú báyìí. Ó mà dájú o. Nígbà tó mú ẹ wá bí lọ́jọ́ kìnìún àná tó ń bẹ̀bẹ̀, àmọ́ bí ara rẹ̀ wò pé tọ̀ kí irun má pọ̀ ní Kano Street àṣegbà ẹ síṣẹ́. Kí ni kí ló ya ẹ lẹ́nu? Ṣé mo parọ́ ni? Àbọ̀ lèmi mo ti kíbọ̀ ẹ lójú. Tó fẹ́ dá wàhálà sínú ayé tèmi kémi má níṣẹ́. Kò lè work. Kí ló ṣe? Kò lè work. Kò lè work. Ṣùgbọ́n gbọ́ngàn ni mo sọ fún ẹ. Kó dẹ̀ tó bà tèmi jẹ́, màá make sure pé mo bà tiẹ̀ jẹ́. Mr. Martins, àwọn kò tó kú bẹ́ẹ̀ má ṣe báyìí fún mi. Ilé òun ṣe pé bóyá nítorí pé ojú ẹ̀ fọkàn wá láàánú orí burúkú kan kò fi tiẹ̀ bà tèmi jẹ́. Kò lè work. O gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Kò tiẹ̀ sí program fún yín lálẹ́, kò sí program. Orin love music tí mò ń play yẹn, òun ni màá play títí time máa fi lọ. Mi ní sọ ju bẹ́ẹ̀ lọ. Èmi lọ̀gá ẹ̀ náà. Ṣé o mọ̀ pé olọ́gà ń bi ni? Producer ni mí náà. O dẹ̀ rí mi báyìí, o tún fẹ́ máa. Mo má wọrí, mo pàlù fún ẹ náà. Mo pàlù. Orin tí mò ń play yẹn ni màá play títí time máa fi lọ lé ni. Kò máa dà, Mr. Martins kò máa dà, kò máa dà. Kò máa dà, Mr. Martins. Nígbà tí mo tún dárúkọ love music, inú ẹ tún dùn. O tún wo pé o tún lè máa rọ́rọ̀ sọ, àbí? Màá make sure pé mo bá tiẹ̀ gẹ́sẹ̀. Sórí love music yẹn màá tún wá yọ kúrò. Màá fi àwọn ọmọ ọ̀rọ̀lẹ́ ayé sí. Tí n bá fi ṣọ̀kí sínsìn, àbí dòrò jáàrá jòrò, tí a bá yẹn, idiot. O tún pọ̀ kú tó kú bọ̀. Tí n bá tún gbọ́ lẹ́nu ẹnu òkun yẹn màá rí ẹ mọ́, idiot. Joro, jara, joro. Know the dance, know the move, know the shake your body. Joro, jara, joro. Tell me, joro, jara, joro. Know the dance, know the. Madame, de lọ jẹun. Láti bí ìjẹta sílẹ̀ ti jẹun. Kíkẹ́, I'm fine. I'm not just hungry. Later fi ni wá òbí láti ìjẹta. Ebi ò pa mí. Can't you understand that? I'm fine. Ṣé nígbà yìí wá jókòó sí? Ọkọ̀ wá jókòó sílẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní ronú. Mo bẹ̀rẹ̀ ṣé o fẹ́ pa mí ni? Níwọ̀ tá a rán lọ sílé ìwé tó o kàwé tó o gboyè wálé. Nígbà tó máa yan iṣẹ́ òòjọ́ ẹ̀ náà, iṣẹ́ boxing ló yàn níṣẹ́ òòjọ́. Mi ì fi taratara náwó sí kò dùnnú mi rárá. Ṣùgbọ́n mi ì fẹ́ ṣe nǹkan tó máa bí ẹ nínú. Mo gbà fún ẹ. Ìwọ náà wò pàbàǹbarì ẹ̀, o tún fẹ́ fẹ́yàwó, o tún lọ fẹ́ abirùn. Àwọn ọmọ tó pé níwájú tán pé lẹ́yìn wà ń bẹ̀, ò ríyàwó fẹ́ inú wọn, àfi tó fọ́ lójú. Ṣé mo wá lè rí ọ̀nà lẹ́kìnní kò torí bọnú gbòòní? Ó dẹ̀ ṣàánú mi torí tọlọ́hun. Ṣé nǹkan tó máa dùn mí náà nù? Ṣó fẹ́ máa fi gbogbo ayé bà mí inú jẹ́ ni? Ṣó fẹ́ kí n máa rí ẹ kí inú mi máa bàjẹ́ ni? Ó dẹ̀ ṣàánú mi. Ìwọ náà tó bá yẹ pé ìwọ náà ni fírẹ̀ sípò mi, fírẹ̀ sípò mi. Tó bá yẹ pé ìwọ náà ni èmi náà kó wá bímọ, kó wá kọ́mọ ẹ máa ṣe nǹkan tí ò dáa fún ẹ. Ṣó máa dùn mẹ́ nínú ni? Ìrèdè ló wá ń wo mi ẹkún mo báyìí torí obìnrin.
ṣé kìí ṣe pé nǹkan míì ti wà ní ọ̀rọ̀ yìí. mo máa wá fún nǹkan báyìí ọdún o ìwọ ọmọkùnrin tó ló ń sun ẹkún báyìí nítorí pé kó má fi ọmọ tójú ẹ̀ fún wálé. competition ta fẹ́ lọ fún we cannot afford to lose it mo dẹ̀ mọ̀ wípé o máa try ṣé orí bọ̀bọ̀ tó fẹ́ bá jà yìí má rí bí ọ̀rẹ́ rárá o nǹkan kan náà lẹ́jọ́ ń jà fún mo dẹ̀ believe nínú ẹ̀ gan o lose jàre yàtọ̀ sí di last one tá a jà o dẹ̀ fojú di bọ̀bọ̀ yẹn ni ṣé wàá rí eléyìí kò mí pé o lè win o because ẹni tó bá ti win òun ni champion òun ló dẹ̀ máa represent country má rí bọ̀bọ̀ yẹn bí ọ̀rẹ́ o torí nǹkan kan náà lẹ́jọ́ ń jà fún now tá a bá délé màá kó àwọn tapes nílẹ̀ torí mo ti get ẹ̀ á wo bí àwọn tó weak sí wàá wo àwọn weaking point ẹ̀ ṣó ti yẹ ṣé orí bọ̀bọ̀ yìí ó ní stamina gan but tó bá ti lè dé round 3 ó ti ń weak tó bá ti lè maintain dé round 3 bọ̀bọ̀ yẹn ti ń weak ṣó ti yẹ má rí bí ọ̀rẹ́ o. all right coach. Sure.
bá fẹ́ máa lọ ṣùgbọ́n má fi mò ń lọ dẹ́rù bà mí tó ti gbọ́ tó bá fẹ́ máa lọ tètè kó máa lọ àpọ́n báyìí tó jẹ́ ìrọ̀rùn ó dájú kéèyàn ṣọkọ ìyàwó orí burúkú lọ ìgbọ́ ọgbọ́gbọ́n ni mo fi bá ẹ lò tẹ́lẹ̀ mo ń fi ọgbọ́ngbọ́n bá ẹ lò tẹ́lẹ̀ ní òòyẹ níyàwó ewu pera ẹ léèyàn gidi ní àbẹ́yàn lásán kejì ajá. wọ́n yé kí n sọ̀kọ̀ fún ẹ o akíndélẹ̀ ká dàgbà o ẹ tó bá jẹ́ ìdàlẹ̀ abálẹ̀ lọ ni láti gbogbo orí tèmi ṣe fún ẹ láti gbogbo orí tí mo ṣe fún ẹ ìwọ owó fi kémi máa lọ wọ mi ò lọ anywhere ìkó tó bá mú ẹni kò fi mi ṣe ìwọ ọ̀tẹ̀ lásán lásán yìí ẹlẹ́dàá mi àjà fún ẹ wọ́n jẹ́ mi ẹlẹ́dàá mi àjà. dáhùn sọ́jà rẹ̀ ẹlẹ́dàá tèmi á máa wò ábì ẹlẹ́dàá tèmi á sùn sílẹ̀ á máa wò kí tiẹ̀ dà fẹ́ mi ìwọ ń pè mí ní ọ̀dàlẹ̀ lẹ́nu tiẹ̀ táwọn ọ̀dàlẹ̀ lẹ́nu mi àti ẹ̀ ta ní ọ̀dàlẹ̀ láàrin mi tó jó ń tiẹ̀ àbí wàá gbádùn wo tó bá kọjá iye eléyìí tí o bá kọjá iye eléyìí wàá jẹ sọ́nà bàbí sí ya. pami gbàgbé pami. bọ́ọ̀lù lé èlò ló kó wá sí ibà yìí àbẹ́lò ni mo gbà lọ́wọ́ àwọn ọ̀ràn ẹ̀gbọ́n tó fi lórí láyà tó fi lọ́wọ́ kówó mi tó fẹ́ máa kó lọ. ìwọ òun tó sáwọn ọ̀ràn tèmi òun tó sáwọn ọ̀ràn tèmi èlò ní láyà tó fi lọ́wọ́ kówó ní ilé mi jẹ́ kí n sọ nǹkan fún ẹ o èlò ló ní gan èlò ló ní gan èmi sì ń gorí ẹ ṣáwọn ìgbọ́n ẹ̀ ló ń gorí ni àbáwọn yàrá ya ẹ̀ tó fẹ́ pé wọn kò wẹ̀ èlò ló ní tó gbé barista kó wá kàn ni. èmi ló bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ìwọ. wo kí kó wọlé iná ọmọ ẹ lé mi. èmi ló sọ̀rọ̀ sí ẹ. ìwọ kí ló fẹ́ ṣe ṣé fẹ́ nà mí ṣé fẹ́ nà mí ṣé fẹ́ kà mí
Hello? Yes? Oh, coach. Pẹ̀lẹ́ o. Ire kí ló ṣe? Hospital bo. Okay. Ti fẹ́ ẹjọ́ kì í ṣe tara ẹni ká má mọ̀ ọ́n dá o irú agbára wo lo ní tó lọ ń bọ́kùnrin wọ̀yá àjà ṣé gbàgbọ́ náà mi kí n máa wẹ̀ ni ṣé gbàgbọ́ fẹ́ máa nà mí lèmi náà dì mú pé kó pa mí. ó dì mú ó bù ú láṣọ so jọ ṣé ọwọ́ ẹ lè ka àbí ṣé o lè dámú ni ẹni tó bá jù ni a kì í bá wọ irú wọn lo agbára o àti wípé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn èèyàn máa ń fà á lé Ọlọ́run lọ́wọ́ ni ìwọ náà wo ara ẹ̀ òun ló wá lù ẹ́ ní àlùbánu tó lù ẹ́ ní ìlú bàrà báyìí. kó pa mí. Adáná ọ̀bẹ̀lẹ̀ báwo lára yín sìn ṣé kò ròyìn mọ́. ọ̀bẹ̀lẹ̀ madam ẹ máa ní sùúrù lè ẹ̀ka máa fi bá àwọn ọkùnrin wa yìí gbé. torí nǹkan báyìí náà bèèrè kí wọ́n ṣe máa ní sùúrù fún wọn. ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́. ẹ ṣe nọ́ọ̀sì òun náà ni mò ń bá sọ ọ́ sìn pé kó máa ní sùúrù àti ẹ̀dúpẹ́ torí ajá tó wọlé tọ ẹkùn lọ́rọ̀ ẹ̀ tó tún padà bọ̀ láyọ̀ àtàlàfíà ọpẹ́ ńlá ni ẹ̀fọ́ la ṣì ń wò yìí. ẹ pẹ̀lẹ́ má padà wá wò yín ṣe sí bẹ́ẹ̀. ẹ ṣe nọ́ọ̀sì ṣé o náà gbọ́ ṣé o gbọ́. ọ̀rẹ́ mi kí omi kan ti ṣe omi síbi tó fi mí síta a máa ń ṣeré ni kí ẹ sọ fún mi pé màá fẹ́ yàwó lé o oníire ló ń ṣe ló bá lérè kọ́ o tó bóun ṣe wà yìí òun oṣù oníyàwó kan wà níyà òun oṣù oníyàwó kan ó bá ní kí n fún kí n ṣó wo ọ̀rẹ́ mi àwọn ọkùnrin fún ọlọ́run rárá. ìwọ sọ fọkùnrin ò dáa ọkùnrin ò lọ́rùn jọ irú obìnrin bíi tiẹ̀ kí ni ká pè ìwọ tó bẹ́ fọ̀ lábàtà tó yọ bẹ́ẹ̀ tí sọ fún mi ṣé omi ló rò pé ó mú kú ni. mo fún pé wọ́n tiẹ̀ kàn fi mí lẹ̀ mo tiẹ̀ ti kọ́lẹ̀ sí mi mo ti kọ́ tó bá. ó fi ọkùnrin alálùbáríkà tó nífẹ̀ẹ́ tọkàntọkàn tó fi gbogbo nǹkan tó fi ń tọ́jú ẹ tí ò sí tó béèrè tí ò ní ṣe fún ẹ ojú kòkòrò náà ní chọ́chọ́chọ́ wá fún mi kò tó mi ìyálà ìyá olè òun náà ló sún ẹ débi tó wà jọ ìjọ wo ni bọ̀dá yẹn gbọ́ sókè tó nà ẹ rí débi tó ń sún ẹ dé hospital tó wà wọn àti ìnà ẹ ṣẹ̀ bẹ̀rẹ̀ o gbọ́ kúkú òòjò o bọ́ ságbàlá o da omi dànù. ẹ ṣe yẹ kí wọn náà fún wa sọ báyìí ní ṣe yẹ fún wa sọ báyìí. àdúrà tó máa gbà ní pé kọ́lọ́n jẹ́ kí operation tó ń ṣe fún kó wá successful ṣe ti gbọ́ ẹ calm down. Coach Irede super boxer ó yà mí lẹ́nu o coach ó náwó ayé nù o ilé oògùn ni oògùn ni oògùn ni. Anyway mo nígbà pé pẹ̀lú gbogbo tó bá rí kó jẹ́ agbára Ọlọ́run ju gbogbo ẹ lọ á jáwé oríborí inú ìṣòro yìí ara rẹ̀ máa yá lágbára Ọlọ́run máa wà okay I'm very sure of that. àwọn pírẹ́ǹtì bọ̀bọ̀ yẹn kọ́. àwọn ò sí ní báyìí. Anyway ṣèbẹ́yìn ni coach ẹ̀. bẹ́ẹ̀ mi nù. nǹkan tó rí ìyá pè ní pé we only try Begel here. I really try our possible best here, but
bọ̀bọ́ yẹn ti lose sight ẹ̀. Because ìyẹn ti affect the other one. So. But doctor, are you telling me pé ilé lè rí nà? Yeah. I will try a drug for you, so. Hey, doctor. Coach, ṣé ti gbé ìgbẹ́gẹ́rẹ́ ti bínú báyìí? Ìrẹ́dẹ́ ayé mi kò lójú méjèèjì mọ́. Michael, ẹjọ́ ta ló máa wá lọ sọ fún àwọn parents Ìrẹ́dẹ́ pé ojú ẹ̀ méjèèjì ti fọ́n sí? Sorry, ìyẹn gan kọ́ ni issue. Kò ní issue, coach. Ó ṣe yẹn gan ni issue because but tell me, ṣé wọn ò gbàjọba lọ́wọ́ Ọlọ́run? Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n. Bọ̀ ṣé ẹ̀fún lápè lè ní àbèdì àbí ká pé méjèèjì? But mi jẹ́ pé mo ti plans gan-an. Mo ti sọ pé àwa la máa dictate fún country, pé àwa la máa represent federal government. Now, ṣé o pé kò sí nǹkan tó worst bí kéèyàn dé at the peak of his career tó wà lose. But really kọ́ ló lose o. Èmi ni mo fail. Because wọ́n ní mo ti tẹ̀lé yín bọ̀ náà. You know, I'm also a professional boxer now. Now, this is my game. Can I pay? For years. But as a professional boxer, are you telling me mo ti kú ó ti Báwo ni? Ẹ sọ̀rọ̀ kí ni báwo ni? Sherry, doctor, ó try because nígbà tó ṣàlàyé fún wa ṣe pé the other time ó ti sọ wípé ojú kan pé ìyẹn ò wà rí bí arí gbogbo ẹyọ kan tí òun fẹ́ ṣe náà ṣe pé láti sọ pé mo wá ṣàlàyé fún yín tá a fi fún go ahead pé kó ṣe. So wọ́n wá nígbà tí wọ́n tún dé jáde wá dìsọ́ wá pé ó ní kíní iṣan tó gbé omi wá láti bí brain wá sí bí ojú ẹ pé lọ́wọ́ ọdún náà pé ó ti tí ní pé kò sí bómi ṣe lè kọjá mímọ̀ pé torí pé yẹn ti overwork pé so ó ti wá affect sàn yẹn pé ṣáà explain mi pé bíi pé kí wọ́n sọ pé ó sì block by the time mo á sọ pé àṣẹ ẹ bá máa tró ẹ̀ tó bá máa kọ́ sí wa kó jẹ́ kí n mọ̀ kankan bá ní pé no pé òye yẹn pé omi yẹn ò ní lè kọjá ń bẹ̀ mọ̀ pé ìyẹn kàn drop sí kí ni pé ṣáà ṣàlàyé pé ojú méjèèjì pé kò sí nǹkan tán lè ṣe sí pé bó ṣáà ní ojú méjèèjì ò lè ṣiṣẹ́ something bó ṣáà ṣe sọ nìyẹn. Ṣé pé ojú àwọn méjèèjì ti fọ́? Mo gbé láyé mi. Ta ni mo ṣẹ̀? Kí ni mo ṣe láyé? Kí ni mo ṣe? Ṣàánú ni ẹjọ́ kí ni mo ṣe? Ta ni mo ṣẹ̀? Tèmi bá mi. Eyín ọ̀kọ̀ọ̀kan mi wá fọ́ báyìí. Eyín ọ̀kọ̀ọ̀kan mi ti fọ́. Ó fi mí lọ́kàn báyìí pé a máa fly pé hospital kan wà tẹ́ pé irú bí iṣẹ́ yẹn tẹ́ pé bó ṣe dá yẹn pé bóyá náà hospital bóyá wọ́n ní wọ́n pa bọ́ọ̀lì àbí nǹkan kan já bó ṣe máa wà ẹ ṣáà relax ẹ máa wọ̀ ẹ́. Kò ṣe ẹ̀tọ́ mi ni ẹ̀tọ́ mi ni. Ayé mi o, ayé mi. Ẹ ti sùn ẹ wo ara tó sọ fún mi náà ni pé ó ní apírọ̀dì fún wa tẹ́ pé Iremide máa ń sunkún pé ara kó mi máa sunkún náà pé ó máa fẹ́ ti gbogbo máa ń pọ̀ ìgbòho tó ẹ ní sùúrù mà. Ibi tó dé dúró àṣà náà ni but tá a bá tún fly rẹ̀ gbogbo ìrìn yẹn lèmi ẹ ṣáà relax ẹ má wọrí ẹ má sunkún ṣe gbọ́ mà. Resola. Yes, sir. You are really welcome.
mo dúpẹ́ pé mo pè ẹ́ ó dá mi lóhùn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ fún little iṣẹ́ tí mo gbé fún ẹ, advert tó ṣe lórí ẹ̀, you know, mo rí result ẹ̀. Àwa náà kò sá Ọlọ́run. Èèyàn náà lọ́lọ́ máa ń lò, ó dẹ̀ yield very fantastic result. Ṣé ni ọjà ń tà wìtìwìtìwìtì, you know? I really appreciate that. Then, nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ recently tó sọ lórí program ẹ, I máa ń listen sí program ẹ constantly, especially I don't joke with it. I listen to it every night, you know. Ẹ̀yin náà lẹ máa ń pẹ̀tù sí irú àwa báyìí tá ti jẹ́ victim rí, tẹ máa ń pẹ̀tù sí wa lọ́kàn. So ó ṣẹlẹ̀ sí ẹ náà nìyẹn o, ó dẹ̀ yí Ọlọ́run. So you just have to, you know, take it like that. Ọlọ́run máa console ẹ. Bọ́lọ̀ ṣe ń lò ẹ́ tó ń console irú àwa ẹ̀ àtàwọn other victims, Ọlọ́run máa console wọn náà. In any event, the major reason tí mo ṣe fẹ́ kó wá rí mi ni pé mo fẹ́, you know, fún ẹni token. I want to give you a token of 5 million naira. Adúpẹ́ sir. Amen. Adúpẹ́ gan ni sir. God bless you. Don't worry. Adúpẹ́ Nǹkan kékeré nìyẹn, you know. Tó bá utilize owó yẹn very well, I will so much appreciate it. And from time to time, tó bá ní any issue or any problem, má hesitate láti rí mi. Adúpẹ́ gan ni sir. I will be ready to assist. Adúpẹ́ sir. Let me just. Solar was making cost. Akintunde sir. Akintunde. Orí mi máa bẹ dá má jẹ́ bó kan tó ṣẹlẹ̀ sí mi yìí. Tèmi ti bá mi o. Obìnrin, dákẹ́ o, ọ̀rọ̀ ẹkún ṣẹlẹ̀ mọ́, tó yẹ àti sunkún darí. Tó ṣẹlẹ̀ yìí àyàn mú ni, ṣé wàá gbóògùn kí la fẹ́ ṣe? Ní ogun bàbá ló máa ń rò pé òun ọkùnrin o, dákẹ́ o. Mom. Daddy. Ṣé gbogbo ọ̀dẹ̀ ti tọ́ fún mi báyìí? Má sọ bẹ́ẹ̀ mọ́. No, Daddy. Ipa tí mo dẹ̀ fi ọ̀sán gangan kúrò nínú mọ̀lẹ́bọ̀ sínú òkùnkùn ayé. Now I have lost everything. My prominent boxing career. Will I ever fight again? My life. Ẹlẹ́dàá mi o. Aṣojú òpàyọ inú orí mi dùn. Láyé mọ̀ pé tí ọ̀run bá mú inú orí máa bàjẹ́. Ọlọ́run o. Ẹlẹ́dàá mi. Obìnrin, dákẹ́ nu ẹ o. Kí ló ń ṣe ojú ti gbé ṣe ẹ débi? Àṣejù ẹ ti pọ̀ jù. Ó fẹ́ fi ẹkún dá ààrẹ lẹ́sọmọ lára wò ó nà owó bó ṣe rí. A ní kíkẹ́ yé sunkún mọ́. Kí ló dé? Wọ́n ń lo ẹkún lénìí. Àná tá à ń sọ̀rọ̀ yìí gan ṣe fẹ́ lẹ́nu mi rùn ni. Àbẹ́rò kí mo gbàgbé ni. Kí ló dé? Ẹni tí ò kú ṣó mọ orúkú tó máa parun. Ìyá rẹ̀, ẹ̀jẹ̀ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bọ́rọ̀ bá ti wá báyìí tí ò ti mọ̀ ní ẹ̀mí ọ̀nà pé èèyàn pọ̀. Ṣé bóun ló jókòó lẹ́ta àwọn òwe ṣe bójú nìkan ló fọ́? Ojú òun ò sì là. Ìyá Ọ̀yọ́ ló fìdí bọ́ọ̀gù tí fágé ń re kéńdé. Ojú yìí yóò fùfú là. Yóò là. Ẹ wò bí babaláwo ó ṣe mọ iyì rẹ̀ ó sùn tí ò ní sọ di èlùbọ́ ló yẹ ká máa rò ó sìn yín o. Nǹkan tó máa múnú ọmọ yìí dùn ló yẹ ká máa rò ó sìn yín o. Yẹrí oṣù èlùbọ́ gan padà dẹ̀kọ́ níbi àbọ̀rọ̀ dé bójú yóò ṣe là báyìí. Dákẹ́ mẹ́ tí n bá tún gbọ́ ojú lẹ́nu ẹ̀ máa yẹ̀ lẹ́nu kí ló dé?
kí ni tiẹ̀ ń bẹ̀ gan tó wá ń tẹnu mọ́ kíní. mọ́ mi ẹ̀yin yín mo sì á wà o. ẹ̀yin ta ni kó lẹ́yìn mi ó fẹ́ tì mí ṣubú ni wọ́n àjàlá iná kan yẹn. Kíkẹ́, where are you? Wọlé. Tí inú ọmọdé yìí máa fi máa dùn tó yẹ ká máa sọ. Ayé mi o, ìwọ lọ́rùn. Kí ló dé tó fọ mi lójú kó fọwọ́ mi lẹ̀? Ẹ̀sùn kọ́ ni ọ̀yàn mi lẹ̀. Àní ẹ̀ mọ́ tèmọ́ ẹ̀kún ṣé ọkùnrin àlejò jáde. Ìwọ ayé mi ló dé. Gbàdúrà fún lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ èní tí ọjọ́ èní ó ṣojú gbogbo wa. Mo dẹ̀ kí màmá wa wípé ẹ̀yin la láyọ̀ èní. Mo dẹ̀ rí pé inú yín dùn bẹ́ẹ̀ ṣe jókòó yẹn ẹ̀rín ni. Mo dẹ̀ kí ẹ̀yin ẹbí ọkọ náà ẹ wá bá wa ṣe àjọyọ̀ èní. Mo kí ọkọ ìyàwó Túnjí ẹ̀yin la láyọ̀ èní. Mo dẹ̀ kí Rìnsọ́lá bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èmi ṣe jẹ́ sí Rìnsọ́lá ọ̀gá ẹ̀ làwa jẹ́ níbi iṣẹ́ láìsí àwa ọ̀rọ̀ gbéraga kọ́ Ọlọ́run mọ̀ọ́mọ̀ rán àwa sí Rìnsọ́lá ni pé ká fún iṣẹ́ àdẹ̀wò pé kí ló wà mẹ́ẹ̀ẹ́dán tí ó ti bẹ̀ kúrò àwa dẹ̀ fún iṣẹ́ tí Ọlọ́run gba ara tiwa ó ń ṣe òun náà láàánú ni ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ inú mi dùn pé mo wà nílé nìṣá inú mi dùn so dáàdi wa mo mọ̀ pé ẹ̀yin lẹ dúró gẹ́gẹ́ bí bàbá ọkọ fún Túnjí lọ́jọ́ yìí ṣùgbọ́n kí n tó pè yín mo fẹ́ yẹ ká dákẹ́ ìṣẹ́jú kan fún dáàdi Mr. Túnjí tó ti dolóògbé kí Ọlọ́run bá wà tẹ dáàdi wọn sí àwọn ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n ká tó tẹ̀síwájú mo tó bá wọn ní àná. Yóò dáa fún ọjà rẹ arákùnrin ò ní dànù ìyá wa ẹ wò ẹ̀mí yín ó gùn ẹ jẹun oúnjẹ ọmọ lágbára Ọlọ́run ẹ wò láì sẹ́yìn kò síyàwó mi o àti pé Ọlọ́run tún fún yín tọ́ lágbára Ọlọ́run ẹ wá jẹ oúnjẹ ọmọ náà Túnjí kárí ọmọ ẹ̀kọ́ òkùnrin ni wọ́n mo kí ẹ̀yin ọ̀rẹ́ àti ẹ̀yin mọ̀lẹ́bí mi lágbára Ọlọ́run nǹkan dáadáa báyìí láàmà bára wa ṣe ẹ wò èmi nínú ẹ dùn jù lónìí o kẹ́ni mọ́ bá ń yayọ̀ tí ó dùn mọ́ mi nínú jù lénìí torí wípé n tó finú mi dùn ni wípé Túnjí ṣe nǹkan dáadáa lójú ẹ̀mí mi ẹ wò bí ìtí ẹ jẹ́ pé mi mo bí tó jẹ́ pé bàbá tiẹ̀ tó jẹ́ gbọ́n mi tó ti filẹ̀ bóra bí aṣọ mo sì ti ṣèlérí wípé gbogbo tí Túnjí bá fẹ́ ṣe ní dáadáa mo ṣetán láti dúró tì torí bàbá rẹ̀ ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà fẹ́mi ńgbà tí wọ́n bẹ nílé ayé. ẹ mú oore ní. ìdí nìyẹn tí mi náà fi dúró tiẹ̀ tí ló pẹ́ Túnjí oríire tó wá nílé ni kò ní dé bànújẹ́. àmín ẹ ṣàmì ẹ ṣàmì. ẹ wo kò wọ́pọ̀ láàrin àwọn ẹ̀dá ádámọ̀ bíi títí wa ẹ̀ láti fi àbárapá ṣùgbọ́n wọ́n ti gbàgbé wípé n tá à ń pè nífẹ̀ẹ́ yàtọ̀ sí wípé nǹkan kan ṣẹlẹ̀ dẹ̀ mú ẹ wo péyàn fọ́ lójú ó kán lápá kò ní nǹkan ṣe láàrin ìfẹ́ o tí ìfẹ́ bá ti wà ń bẹ̀ nǹkan dáadáa máa jáde ń bẹ̀ má jẹ́ tàn yín Túnjí torí pé o fẹ́ ọmọbìnrin tó o sì fẹ́ níyàwó olówó àwa ìbáyàn wọ́kọ àbí báyàn ìwọ́yàwó ńlé wa fúnra rẹ lolówó ọ̀ tó mú wálé ó sì táwa náà lọ́rùn wípé àwa mọ̀lẹ́bí náà fọwọ́ sí torí kò sí tó ṣe ní dáadáa táwọn ò ní bọ̀ fọwọ́ sí lágbára Ọlọ́run ò ní kábàámọ̀. lẹ́ni tó wá níyàwó yìí o gbogbo tó dá ní dáadáa ní ilé yín yọ̀mọ̀ yọrí sí rere lágbára Ọlọ́run. ìyàwó mi ọmọ ló dúró dáadáa yìí báyìí ń pa bíbẹ̀ tí lágbára Ọlọ́run bó bá ti ń forúkọ ọ̀tún kúnlẹ̀ ó mọ̀ fi tòsí dìde. àmì yóò wà ní wọnú ilé tọ̀ yẹn. lásìkò tí o mọ̀ báyìí iṣẹ́ ọkọ rẹ ó tún máa lọ wájú. àmín. o ní ní dààmú lórí ẹ̀. àmín. ìyá wa ayọ̀ ní àdàlẹ̀. ẹ wo ẹ tó yọpọ ní o. gidi. torí àwa méjèèjì àwa la bàbá àti ìyá wọn. ẹ pàtàkì fún wa ẹ pàtàkì fún wa. mo rí pé inú yín dùn lóòótọ́ inú yín dùn. ẹ̀yin mọ̀ọ́rẹ́ ni oore tí bàbá Túnjí ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà ń san fún lẹ́ni ẹ mọ̀ọ́rẹ́ ni ẹ mọ̀ọ́rẹ́ ni Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó oore náà sú yín ṣe. ìwádìí mọ́mì mo mọ̀ pé ọjọ́ èní ẹ ti ń retí ọjọ́ èní mo dẹ̀ rí pé ẹ̀ ń tú kẹ̀kẹ́ ẹ̀rín pọ̀ jù mọ́ ẹ bá mi fún ọ láti ẹ ní dàmídà ẹ má dàmídà ẹ má dàmídà. èyí lọ́jọ́ ayọ̀ mi. Ègbè. lọ́jọ́ ayọ̀ mi. lọ́jọ́ ayọ̀ mi. èní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ. èṣe mo dúpẹ́ o ṣáájú gbogbo
ọ̀fẹ́ tó fún wa pé ká rí ọjọ́ ọ̀dọ́ mi ṣe alábàáwọ̀ àmọ̀kẹ́ ní agbára Ọlọ́run wàá fi ló ṣoyún. Àmín. Àmín. Mọ́mì. Mọ́mì. No, ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. Ilé lọ́jọ́ ayọ̀ yìí kò yẹ kẹ́ máa ké. Ibo lẹ́kún ti wá ṣùgbọ́n ẹ má wòye ẹkún ayọ̀ ni màmá ń sun. Ẹkún ayọ̀ ni. Ṣùgbọ́n ká tó tó tẹ̀síwájú. Ká bá dá orin mi nsìn mọ̀ pé Ẹ̀sọ́lá bèbí ṣọ́kí ló máa fi jó. Mọ́mì. Mi fẹ́ kẹ́ fún lọ́jọ́ èyí. Ẹ fún mi lórí kan kó jó ṣọ́kí. Ìyanu lorúkọ rẹ̀. Ẹ̀sọ́lá òòdà. Ìyanu lorúkọ rẹ̀. Bàbá mi ló ṣe o, ẹnìkan ò lè ṣe. Ìyanu lorúkọ rẹ̀. Ìyanu lorúkọ bàbá. Ìyanu lorúkọ rẹ̀. In life, he has one great love. That one person destined to be the love of your life. You search, you scan, you wait through series of liars and your lies. Finally, you find that one person, and it be upon me. Upon show a channel good I cannot live without. You know I'm a riot room. Upon one budget, they keep finding faults and wanna break you up. You are Shama, one hero, Torio. Ariwo Johnny. Eyes on the prize, baby. Ariwo Johnny. Just on all the ferret. Ariwo Johnny. Mama Jama. Ariwo Johnny. Ariwo Johnny. I do know my pain. Ariwo Johnny. Just on all the ferret. Ariwo Johnny. Ojú ẹni mọ̀ láàárí tó mọ́ gbọ́ adùn máa dán mi jọ̀wọ́ má ṣe fi tàwọn ṣe ìwọ ni mo yan o ìwọ ni mo fọkàn mi fún. The love of my life, you're my sunshine, the one that I live for. Ẹni bí ọkàn mi èmi ò ń báná jà ní o mọ́ ojú àní mọ́ ṣe gbọ́wọ́ owó tó rárú ọjà ní jámọ́ tukọ̀ ìfẹ́ wà lójú tẹ́lẹ̀. Keep your eyes on the, keep your eyes on the, keep your eyes on the prize. Eyes on the prize, baby. Ariwo Johnny. Just on all the kí ni problem ó tún ti dé mi ẹ o. Ariwo Johnny. Ariwo Johnny. I do know my game. Ariwo Johnny. Just on all the Ariwo Johnny. Ife mama mu waga sini lelo. Ife jonjo mu waga sini lelo. Make them talk because I know they speak Yoruba. No means I know go marry you. Ori akumo. Papa mama lenu my wife. Oh yes. Onyobu na lenu my wife. Jai. Ojonjo na she. Oh mama na she. I baby never mind them. Panjamu. Ariwo.